Gbogbo akẹ́kọ̀ọ́ fásitì ẹ fìdí mọ́lé nítorí ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ló kéde bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé kí gbogbo fásitì tó wà ní kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní títìpa nítorí ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ fásitì ní orílẹ̀-èdè Nàìjíríà NUC ló kéde àṣẹ tuntun náà nínú àtẹ̀jáde tí wọ́n fi léde. Wọ́n ní kí gbogbo àwọn olórí ilé ẹ̀kọ́ fásitì kí wọ́n ó pàṣẹ fún àwọn òṣìṣẹ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ wípé kí fásitì wọn wà ní títìpa láti ọjọ́ 18 oṣù kejì títí di ọjọ́ 14 oṣù kẹta ọdún 2023. Àjọ NUC wọ́n ní èyí yóò fún àwọn akẹ́kọ̀ọ́ láàyè àti àǹfààní láti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà. Àjọ NUC ní mínísítà fún ètò ẹ̀kọ́ Malam Adamu ló pàṣẹ náà. Gbogbo adarí ilé ẹ̀kọ́ fásitì pátápátá ni àṣẹ náà sì wà fún wípé kí wọ́n ó ti fásitì pa báyìí nítorí ètò ìdìbò àti nítorí kí rògbòdìyàn àti dúkùú àti wàhálà kó má bàa ṣẹlẹ̀. Wọ́n ní kí gbogbo fásitì ní orílẹ̀-èdè yìí kó wà ní títìpa. Àtẹ̀jáde náà ló lọ báyìí wípé gbogbo àwọn adarí ilé ẹ̀kọ́ pátápátá ni a pàṣẹ fún láti ti ilé ẹ̀kọ́ wọn ṣáájú ìdìbò sípò ààrẹ tí yóò wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 tí a wà yìí àti àwọn ìdìbò mìíràn tí yóò wáyé ní oṣù kẹta. Bákan náà nítorí ètò ààbò àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe sọ wípé kí gbogbo fásitì ó wà ní títìpa. Bákan náà ni ìjíròrò wáyé pẹ̀lú àwọn elétò ìdìbò, àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn sì panupọ̀ fohùn ṣọ̀kan wípé kí fásitì ó wà ní títìpa títí oṣù kẹta yóò fi rí kọjá. Gbogbo fásitì ó wà ní títìpa. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ fìdí mọ́lé o nítorí ètò ìdìbò tí yóò wáyé. Ìjọba àpapọ̀ ló pàṣẹ bẹ́ẹ̀. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun. Ìjà owó ènìyàn rárá. Àṣà Àdáyébá Worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun. Ìjà owó ènìyàn rárá.